Is it not the same country tẹ́nìkan lead àwọn èèyàn tó bẹ́ẹ̀ lọ pàdé Boko Haram táwọn ọmọ ológun sọ pé ibi lọ́yẹ káwọn fèsì náà tọ́gà àwọn ní kásá lọ báyìí táwọn Boko Haram. ọ̀rọ̀ yẹn ti ṣe kọ́kọ́ sọ lẹ́yìn. Is it a religion matter? sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yeah partly religion we must not run away from the truth partly religion. tí wọ́n ti ta bá nà lára ń ro. bẹ́ẹ̀ni. ebi bàtàrà ni wọ́n pariwo. wọ́n pariwo sókè. ìgbà tí wọ́n pariwo ṣèjọba wa ò gbọ́ ni. ìgbà tí wọ́n ń gbé pósí tí wọ́n lọ ń sin àwọn èèyàn. Benue State. ní Benue State ní Plateau. ìgbà tí wọ́n lọ sí Ondo ní Ọ̀wọ̀. wọ́n bọ̀ láti church tí wọ́n pa àwọn èèyàn nù. wọ́n wọnú church ní Ọ̀wọ̀. ẹ kó ṣẹlẹ̀ ní pápá sọ́sọ ṣùgbọ́n ǹjẹ́ nítorí bẹ́ẹ̀ níbi tí wọ́n ti bá sí àwọn ní òjò orí bẹ́ẹ̀ níbi tí wọ́n ti bá sí pápá sọ́nà wà náà sí òjò orí bẹ́ẹ̀. ìwà ṣe pé àwọn tó kú ló ń dùn ọmọ tó ń sunkún yẹn toró ń wo àwọn tó pa àwọn tó kú tí wọ́n jubilate tí wọ́n rìn lọ tán ń bọ̀ ẹ ṣe tí ó dẹ̀ sí òfin tó mú wọn tó mú wọn. I like that. mo wá like America for one thing whether ẹbẹ kàn sí wọn mo sọ̀rọ̀ kan fẹ́ nìkan ní ìjẹta wọ́n ní statistics nǹkan tí ń lọ lọ́wọ́ ní each country wọ́n dàbí àwọn bí o èlùbọ́ nǹkan kan làwọn lébì àwọn ní àwọn tí wọ́n ti pòṣíṣẹ́ káàkiri different words àwọn pòṣíṣẹ́ àwọn èèyàn wọn tó fún wọn ní data they have the data of Nigeria whether we want to lie or not just this month 2018 or 2017 December àwọn pé kí ẹni watch night service àwọn tí wọ́n pa níjọ́ yẹn they are over 175 that was the time tó sọ pé television station kan ní Nigeria ibẹ̀ mo ti rí pósí kékeré coffin kékeré pé ta ló wà ń bẹ̀ tí reporter ibi ní pé òun bú sẹ́gun kò lè rìkọ́ọ̀dù mọ́ wọ́n pa wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n wọ ọ̀wọ̀ nínú Catholic Church there was a time tí kí lorúkọ máa Martin Kuka tó ní pé Azam àti Ọ̀nàyékan tó sọ pé kí ni Catholic fi ṣe àwọn people yìí gan tó ṣe pé ìgbà wọn pa àwọn kan ní Kogi ẹ kúrò ń bẹ̀ come to Taraba State tó fi sún tí white Nigeria tó pé this time around ó yá ẹ ṣe nǹkan báyìí and the point is this religion start pé ní not that pé bóyá wọn harm àwọn not that pé bóyá wọn ṣe àwọn the Muslims wọn wọ mosque láwọn ibì kan ní Izikebi or Gombe State ṣùgbọ́n what we are saying ni pé àwọn tó wá wọ́n ṣe pé àwọn wá níwà yìí pé ISWAP làwọn Islamic State for West African Province wọ́n dẹ̀ declare àwọn local government kan pé this place o this is what we are for you to come and say okay we want to Islamize ìyẹn la against it and exactly that was the position of those people who were killing ìdínú táwọn kan ṣe dìde pé no àwọn onígbà that is the more reason America sọ pé number of Christians tó kú wọ́n ní data ìlọ́dọ̀ o they have the data and with all sincerity they have the data. Now the point is this. I don't want to no there are facts. They want to Islamize. Yeah in the power there are facts. àwọn tó ní Islamic State of West Africa ọmọ gbọ́ ntí ní bọ́lá sọ ni wípé ẹ lè máa fi religious program sórí platform ọlọ́pàá sí. now ó ṣe pọ́ pa ní nǹkan tó burú ju pé kò sí justice lórí àwọn tó pa farabalẹ̀. pípa yẹn náà burú ṣùgbọ́n pé. you are not getting it Fẹ́mi. Our leaders are not conscious of our society. ẹ̀mẹ̀ pé we are multi-religious multi-ethnic ni wa and you are coming up with a Muslim ticket. gbogbo ẹ tí bá ń pààyàn kí wọ́n pa wọ́n. Muslim ticket ẹ̀mẹ̀ pé kò sí tó burú náà o meritocracy only anybody ẹ̀rú àwọn ìbílẹ̀ anybody lẹ́nu lò. But there are some people tó jẹ́ pé religious leaders àwọn náà incite wàhálà yìí hey Muslim ticket Christian onígbà they went as far as United States they went as far as other countries láti lọ incite wọn against Nigeria. So our leaders náà kí ló táwọn náà ò tó party kan wo society tàn belong sí. kọjá kó reflect lórí government. ní ọ̀rọ̀ Trump tá a mẹ́nu bà lánàá I wonder why some people should be jubilating for Trump's threats. Táwọn fẹ́ kó àwọn wà gbógun wà kankan. Ulterior motive ni. They have ulterior motives. No. Is that no? Yes. Fulfillment aspirations will not come to pass. Because there are some people who will never want Nigeria to survive. There are some who can kekuma just say afisa wadamuni. I wanna they play into Trump's hand because our multi-dimensional. We played into his hands. But notwithstanding. Sẹ́ńgbọ́n ẹnìkan tó sọ̀rọ̀ gidi ní gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ Kwankwaso ni. Rabi Kwankwaso. Kwankwaso said ọ̀rọ̀ àwa ní ká mójútó security wa ọ̀ ní ká tẹ̀mọ̀ àwọn religious leaders wa àwa ní ká ensure pé a take care welfare àwọn èèyàn wa wípé níta ní lọ́dọ̀ America
ó ní pé intelligence sharing kán dẹ̀ ràn án lọ́wọ́ pẹ̀lú àwọn nǹkan ogun láti fi lè confront táwa náà bá ní will àti lè ṣe but America jẹ́ ká realize one thing and which I also want us to realize there is a difference between kind of equipment the difference between cardiology orí yín ó yàtọ̀. Because if you have a wrong mentality and ideology equipment pàṣípò àrídébẹ̀ ọwọ́ àwọn Boko Haram gbogbo equipment America kó fún wa ọwọ́ Boko Haram gbogbo ẹ̀bọ́ sí ọwọ́ àwọn bandit gbogbo ẹ̀kú sí. is it not the same country tẹ́nìkan lead àwọn èèyàn tọ́fẹ́ lọ pàdé Boko Haram táwọn ọmọ ológun sọ pé ibi lọ́yẹ káwọn fèsì náà tọ́gà wọn ní kásá lọ báyìí táwọn Boko Haram. ọ̀rọ̀ yẹn ti ṣe kọ́kọ́ sọ lẹ́yìn o ṣùgbọ́n ẹ má sọ. ọ̀rọ̀ yẹn ó ti ṣe kọ́kọ́ sọ lẹ́yìn o. he say what is right. ìtọ́ ẹ kó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ní pápá sọ́sọ ṣùgbọ́n ǹjẹ́ nítorí bẹ́ẹ̀ níbi tí wọ́n ti bá sí níbi tí wọ́n ti bá sí pápá sọ́nà wà náà sí òjò orí bẹ́ẹ̀. náà pásítọ̀ ẹ bá ti lọ solution ẹ bá ti lọ solution ẹ jẹ́ sọ̀rọ̀ lórí kọ́kọ́ sọ yẹn náà. do you want to say anything kí n tó bẹ́ẹ̀. mo fẹ́ sọ̀rọ̀ na ibodè tó wọlé tí Trump fi ń lérí pé òun kọ́ bógun bọ̀ bàbá àti ìyá tí wọ́n tẹ̀lé àgàdarí àwọn sílẹ̀ kò lẹ́ẹ̀ fún Trump tó fi pé Trump ní ọ̀rọ̀ now báwo ni aráàta ó sì lè sẹ́wọ́ sọmọ pé máa bọ̀ ọmọ yẹn ti download gbogbo everything nípa bàbá rẹ̀ fún ẹni tó jọ̀ta bàbá rẹ̀ gbogbo information bí nǹkan ṣe ń lọ òun làwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n ti pariwo fún bàbá àti ìyá wọn nulẹ̀ pé tí wọ́n dá wọn lóhùn tí wọ́n sì tá bá nà lára ń ro. bẹ́ẹ̀ ni nígbà tára ni wọ́n pariwo. wọ́n pariwo sókè. ìgbà tí wọ́n pariwo ṣèjọba wa ò gbọ́ ni. ìgbà tí wọ́n ń gbé pósí tí wọ́n lọ ń sin àwọn èèyàn. Benue State. ní Benue State ní Plateau. ìgbà tí wọ́n lọ sí Ondo ní Ọ̀wọ̀. wọ́n bọ̀ láti church. tí wọ́n pa òyìn nànú. wọ́n wọnú church ní Ọ̀wọ̀. section 14 tó gbé ojúṣe lé bàbá àtìyá lọ́wọ́ pé ẹ̀mí àti dúkìá àwọn aráàlú o ẹ mójútó o ẹ̀kọ́ ẹ̀ ṣe ẹ̀jẹ̀ sì ń sàn bàlàbàlà. ìkan lára àwọn ọmọ inú ilé ó dó sínú sàárè tí wọ́n gbẹ́ pẹ̀lú àwọn òkú ó sì ń ké sí ìbọ̀dé ìta pé ẹ máa wò ó bàbá àtìyá àwọn tó ń gbé ẹ̀tọ́ ọ̀hún lé lọ́wọ́ fún dábòbò àwọn bó ṣe ṣayé àwọn rèé o. ìwà ń ṣe pé àwọn tó kú ló ń dun ọmọ tó ń sunkún yẹn toró ń wo àwọn tó pa àwọn tó kú tí wọ́n jubilate tí wọ́n rìn lọ tán ok ẹ ṣe tí ó dẹ̀ sí òfin tó mú wọn tó sáwọn tó mú wọn. I like that. yóò wá ti wò pé bàbá gan ṣé kìí ṣe pé bàbá mọ̀ sí bí wọ́n ṣe ń pa wọ́n. bí wọ́n pa wọ́n lé náà ṣé ẹ̀wà mọ̀ àwọn tó wọ́n ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé ṣé Trump wá lẹ́tọ̀ọ́ láti fẹ́ mọ tójú bọ tó ń ṣẹlẹ̀ nínú ilé ọmọ inú ilé gangan ń dunnú pé àlejò ń bọ̀. àlejò ń bọ̀ ṣùgbọ́n irú àlejò náà ẹ bó ń bọ̀ ọmọ inú ilé tí ẹnìkan ránṣẹ́ pé ń ta tó ń fún lóúnjẹ tó ń tọ́jú ẹ̀ sẹ́ẹ̀rù pé inú rò ní máa dùn pé kí ní àǹfààní bàbá tó fún neglect responsibility tó neglect responsibility lórí òun ṣe surrogate father ní í ṣe tí ò fún tí ò kíta ibi tó wọ́n sùn ibi tó wọ́n jẹ ibi tó wọ́n mu ẹ mọ̀ pé definitely bá ti fi responsibility mi responsibility ló sọ mí dòbí. wọ́n mú ìlú fi wé yẹn. responsibility ló sọ mí dòbí. same analogy ilé tó lò lèmi náà lò. bàbá tó níyàwó mẹ́ta ṣẹ́gbọ́ tí kan náà àwọn ọmọ ìyàwó ṣẹ́gbọ́ àwọn kan tó wá jẹ́ pé òun ló wá bọ́ bẹ́ẹ̀ tó wá jẹ́ pé àwọn méjì yòókù rọ́pò fìyà já wọn tí wọ́n á wò pé akélódé tó fi lè mọ̀ jẹ́ wá á bàjẹ́ mọ́ lọ́wọ́ tẹ́kọ̀ bó ti ń gbin èkùrọ́ náà fèkùrọ́ tu bó ti ń gbin lánàá fa náà tu wọ́n wá tó wá àwọn náà rán àgbọ̀nrín kó wá jẹ lá àwọn rán olè kó wá kóṣù lóko ọ̀yà ṣé ń gbọ́ àwọn náà wá fún ìlédè pé ẹni yìí ń fẹ́ bí pa wá àwọn ọmọ orogún ni o àwọn ọmọ orogún yìí ló wá wò pé kàkẹ́ kúkú méje ṣèṣe yóò fi ṣàwádànù kádàlẹ́ ìwó náà kílẹ̀ ìwó náà àwa ti láàgbénu lé ìmọ̀ tẹ́lẹ̀ àwa ti sọ́pà àgbénu lé ìmọ̀ àwa ti láàlọ́nu lé yìí ẹ̀ẹ́dẹ̀lẹ̀ wá ṣe ẹ̀ẹ́dẹ̀kan lè máa wò yín lọ àti láàgbénu lé ẹjá wò ó lọ àwọn kan sì wò pé àwọn tá a fẹ́ gbénu lé ẹ ti fara ni wọ́n gbóhùn tá à ń jẹ́ ńlẹ̀ lẹ́ ti kó ẹ jẹ́ kára àtàwọn fẹ́ jẹ́ àdàrú kí gbogbo ẹ̀ wọ́
so bó ti lọ analogy inú ilé èmi náà lo analogy inú ilé. wọ́n bá mi wèrè wo wèrè ni. wèrè wo ló wo wèrè wèrè ó sì lè wo wèrè ọlọ́pàá ló ń wo wèrè neurologist torí ẹ̀ pé ló ń wo wèrè. bẹ́ẹ̀ni wèrè lè wo wèrè ẹgbẹ́ wọn ní wèrè wèrè square ni wọ́n. wèrè ó di méjì ni wèrè lè wo wèrè. bẹ́ẹ̀ ti gbọ́. a neurologist sound neurologist psychologist. tó kọ̀wé tó mọ̀ wé. olóòdà wèrè wè pé n ti ṣe wèrè ilé o. specialist ni wọ́n àwọn ní òwò wèrè. olódẹ́rìn wèrè mọ̀ yàtọ̀ sẹ́rìn èèyàn gidi. ní sísè orí mi. wá lọ bí tẹ́ ń lọ yẹn o ẹjẹ́ pé mi ọ̀dọ́ aláìyọ̀tú ẹ̀bọ̀ èmi ò mọ philosophy èmi ò mọ. èyí bẹ́ẹ̀ lọ sàn. ẹ jẹ́ kí n lọ sàn. mo jẹ́rìí ẹ. sẹ́rí Trump ó ní oore ọ̀fẹ́ láti wá síbi torí pé America wọ́n ti position ara wọn as police of the world. I agree with you pé there may be a lot of reasons tó fẹ́ fi mú wá pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ilé lápá kìíní àti nínú ilé lápá kejì. There was a time mo wà lórí platform báyìí mo dẹ̀ sọ nǹkan kan pé that was under Buhari tó bá ṣe pàgbára wa ò bá ká bandit ISWAP Al-Qaeda Boko Haram ní Nàìjíríà. We can beckon to the people from Texalonia. Mo yọ láti inú báyìí. Nígbà máa bọ̀ wá ẹ wá ràn wá lọ́wọ́. Kì í ṣe pé no ẹ wà àwọn sójà wa permit wọ́n ń ṣiṣẹ́ o and I respect you wọ́n ń gbọ́ mi báyìí o ṣùgbọ́n àwọn gan. infiltrated now. Good that's why wọ́n anka ò trust ara wọn mọ́. wọ́n bá ọ̀rọ̀ sọ ìgbẹ́ ti gbẹ̀bọ̀ wọ wọ́n lọ sí help wọn náà. wọ́n ti pa wọn ní sójà ní Kaduna. wọ́n pa sójà náà. wọ́n tún jí sójà gbé. ẹ wo gbà táwọn Kaduna ni NDA ẹ wo gbà táwọn Boko Haram lọ dírẹ́sì bíi United Nations sójà táwọn blue kìíní kan tí wọ́n lọ run àwọn sójà tiwa tí wọ́n wá ṣe discover pé all these are ISWAP. Now the point is. àkàn sáré wá bí ọ̀nà èkó wọn ti náà lọ́nà aṣọ sójà náà tọ́jú ẹ lọ́nà wọ̀ tọ́jú wọn gbé wọn gbó. so kò sí believe mọ́ ìdínú tó ṣe pé a need láti bẹ́kàn pé máa bọ̀ mo wá like America for one thing whether ẹ bẹ́kàn sí wọn mo sọ̀rọ̀ kan fẹ́ nìkan ní ìjẹta wọ́n ní statistics nǹkan tí ń lọ lọ́wọ́ ní each country wọ́n dàbí àwọn bí o èlùbọ́ nǹkan kan làwọn lébi àwọn ní àwọn tí wọ́n ti pòṣíyẹ káàkiri different worlds ẹ wo tí ṣẹlẹ̀ Cambodia gbà kan ẹ wo tó ṣẹlẹ̀ Vietnam gbà kan ẹ wo ṣẹlẹ̀ China gbà kan ẹ wo ti North Korea gbà kan ẹ wo káàkiri bá wọ́n pòṣíṣẹ́ àwọn èèyàn wọn tán fún wọn ní data they have the data of Nigeria whether we want to lie or not just this morning. Is it a religion matter? sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yeah partly religion we must not run away from the truth partly religion ṣùgbọ́n kan lè sọ fún ni pé America yeah good. Yes. 2018 or 2017 December àwọn pé kí ẹni watch night service àdúrà yẹn lànà ọmọ ń gbà between December 31 to 1st of January crossover night àwọn tó máa ń pè ní watch night ní Deeper Life ẹ máa tó àwọn náà máa ń pè ní watch night ẹ ṣe so àwọn alágẹ̀ẹ́jì àbí àwọn tí wọ́n pa níjọ́ yẹn they are over 175 that was the time tó sọ pé television station kan ní Nàìjíríà ibẹ̀ mo ti rí pósí kékeré kọ́fìn kékeré pé ta ló wà ń bẹ̀ tí rìpọ́tà ibi ní pé òun bú sẹ́kún kò lè rìkọ́ọ̀dù mọ́ wọ́n pa wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n wọ ọ̀wọ̀ nínú Catholic Church there was a time tí kí lorúkọ máa Martin Kuka tó ní pé Azam àti ọ̀nà ayé kan tó sọ pé kí ni Catholic fi ṣe àwọn people yìí gan tó ṣe pé ìgbà wọn pa àwọn kan ní Kogi ẹ kúrò ń bẹ̀ come to Taraba State tó fi sún tí white and jew àtọ́ pé this time around ó yá ẹ ṣe nǹkan báyìí and the point is this religion start pé ní not that pé bóyá wọn harm àwọn not that pé bóyá wọn ṣe àwọn the Muslims wọn wọ mosque láwọn ibì kan ní Izikebi or Gombe State ṣùgbọ́n what we are saying ni pé àwọn tó wá wọ́n ṣe pé àwọn wá níwà yìí pé ISWAP làwọn Islamic State for West African Province wọ́n dẹ̀ declare àwọn local government kan pé this place o this is what we are but àwọn other nations inú wọn ò lè dùn sí even Nigerians inú wọn because níbí we believe in we are not so bigot here tó bá ṣe pẹ́ lẹ́sìn ìbílẹ̀ ní ẹ máa ṣe lọ tó bá ṣe pẹ́ ní ìkíní kan ní ẹ máa but for you to come and say okay we want to Islamize ìyẹn la against it and exactly that was the position of those people who were killing ìdínú táwọn kan ṣe dìde pé no àwọn onígbà that is the more reason America sọ pé number of Christians tó kú wọ́n ní data ìlọ́dọ̀ o
they have the data and with all sincerity they have the data. Now the point is this. I don't want to believe. No, there are facts. No, there are facts. They want to Islamize. Yeah, in never There are facts. àwọn tó ní Ọ̀bọ̀. Islamic State Ṣé ẹ mọ̀ pé èyí sọ àbọ̀. let me land please let me land ṣẹ́rí tọmọdé ò bàbá tán yóò bá àròbá sì rí. àròbá sì ní bàbá ìtàn ṣẹ́rí I don't want to agree number one ipe wọ́n mọ̀ wá ipe genocidal Christian genocidal lani mi agree pé àwọn kan ní máa ìpẹ́ ẹja mọ̀ pa Christian I don't want to agree that máa gbọ́. But it is not wrong pé Christians have been killed and Muslims also have been killed. Yes. Now ẹja go historical which we did a little bit yesterday torí àwọn tí ò gbọ́ wa. ẹjẹ màá kàn mú pápápá let me start with Boko Haram. Boko Haram nǹkan bá wá ṣẹ́gbọ́ is Boko Haram. Boko Haram ìtumọ̀ ní wípé wọ́n fẹ́ Western education. ẹ ṣe ń gbọ́ mi. Western education tẹ́ fẹ́ àwọn ni proponent of Western education. Many Christians are the proponent church the proponent of Western education. If our Muslims tẹ́ gbé Western education dání wọ́n eliminate wọn because it's not only Christians ló gbé Western education dání. We have Muslims tẹ́ pé ṣé o gbọ́ akọ́lá kàwé ṣé Western education kọ́lá kà. So they hated Western education. Ìdí tó fi bẹ̀rẹ̀ ní bọ́ọ̀lù ní wípé during the time of Kanuri Empire El Kanemi ni ò jẹ́ kí Usman Fodio kó overcome kó conquer Kanuri Empire. So they have to start from the unconquered territory. Náà ti bẹ̀rẹ̀ ìyẹn bẹ́ẹ̀ yẹn pé àwọn yẹn so Christian wà ní firing line jù firing line ni pé àwọn wo ni proponent Western education not that they want to kill Christians. Even kò jẹ́ Muslim ni proponent ẹ̀ tẹ́gbẹ̀ dánigba yẹn they eliminate all of them. Are you getting me? Yes. Now let's talk about the North Central. Mbalola, are you getting him? I am not getting him. Mo farabalẹ̀ mo bọ̀. Let's talk about the North Central. Ṣùgbọ́n the North Central consists of Taraba, Plateau, Benue and all the rest. Yeah, most of them are predominantly Christians. Good. Now who are the one tormenting them? They are the Fulani herdsmen. Kí ló lé Fulani herdsmen débẹ̀? Because wọ́n believe pé gbogbo bí táwọn bá ti dé. Ruga ló lé wọn débẹ̀. Ruga. Now because of the climate change. ẹ jẹ́ n sọ̀rọ̀ bàbá yìí because of the climate change ṣẹ́gbọ́n wọ́n wà downward to the south. Nígbà wọn dé ṣe pé gbogbo bí táwọn bá ti dé they take over they have occupationist tendency. Now ìgbà tẹ̀lé Benue whether Muslim or Christian ẹ̀ bá lórí ilẹ̀ wọ́n pa wọ́n ni wọ́n ń dáná sun villages wọn. They are not definitely going against Christians. But because Christians no need letter needy, they were attacking the population of the people that are dwelling on that land. It's what It's not the So they are now killing the people to all the intention was not coming to kill Christians. Intention is to take over the land. But I won't know the land. They are the Christians who owns the land. Most of them, predominantly Christians. So they need to attack them while they were killing Amotonile, they were killing Christians. Oh, my bummy. Now, when that is now happening, the worst thing that ever happened, was the adoption of the Sharia law. Timothy, blasphemy and criminal law, Sharia law. Taraba, Benue, Plateau, kò sí blasphemy àti criminal law nínú Sharia wọn. Wọ́n yọ kúrò. Nínú law wọn, in the Sharia. And then say nínú Sharia wọn, only dispute resolution, family issues, ADR, and only to alternative dispute resolution. Mediation. Only because we have other courts, the constitution to force it. But when Sanfara started in 1999, she understand it was during the time of political Sharia. Now, why this criminal blasphemy and criminal law is going? America has talking about who is blasphemy and criminal law against. Wọ́n wá set àwọn instances Deborah number 1. Gẹ̀ẹ́tẹ̀ pa níwájú Sokoto Deborah ntí Deborah sọ. Sẹ́ni tó. Máa gbọ́. Ntí Deborah sọ ni wípé ẹ lè máa fi religious program sórí platform. Wọ́n dẹ̀ padà. Ọlọ́pàá sí. Now ó ṣe pọ́ pa ní nǹkan tó burú. Tí pé kò sí justice lórí àwọn tó pa farabalẹ̀. Pípa yẹn náà burú ṣùgbọ́n pé. You are not getting it, Femi. Okay. Listen, if there is justice, nobody will cry.
But there kò sí justice wọ́n ti believe pé òfin ni wípé the moment you do that you are going to die. So what it is wípé is against non-Muslims. Oh, you are not getting it. The lady that was killed in Kebbi, the other one don't preach it. There's something for her. There's something for her. There's something for her. Cause and effect in life. Good. Obìnrin kan lọ síbi tí wọ́n ti ń ṣe mọ́ṣáláṣí ládùúgbò kan tí mo gbé ṣé o gbọ́ ó wá ń da gómìnà ẹgbẹ́ Jésù bọ̀ níwájú mọ́ṣáláṣí gangan àyùkẹ́ tó ń ṣe ẹgbẹ́ Jésù gbọ́ ẹni tí wọ́n ti gbọ́ pé ọ̀nà ọ̀rọ̀ àpáàdì nílọ bọ́ọ̀ tó ń pèrún náà ọ̀nà wa sọ káyé ó wá sọ pé ọlọ́kùnrin láì gbogbo ẹgbẹ́ wọn ti ń pariwo mi ta ti ń kírun ẹ máa kọ́ fọ́nkì lórí onílàdá lọ́dọ̀ ọ̀rọ̀ now ẹni pa méjèèjì provoke ara wọn religious intolerance olùkọ́ àwọn méjèèjì so mo ń bọ̀ fẹ́ mi mo fẹ́ no I'm putting down an analogy mo school of thought mo fi sílẹ̀ now àwọn méjèèjì intolerance wà láàrin wọn they are not tolerant of each other ìwọ tó lọ síwájú mọ́ṣáláṣí tó lọ làgbo tó ń disturb wọn ẹ tó jà fún àná tó sọ pé ẹ bá ti pariwo mi tó ti ń kírun ẹ bá kọ́ fọ́nkì lórí ládàá ṣé wà ní Kùránì bẹ́ẹ̀ ìwọ náà tó wà tó lọ pariwo ní wọn lórí ṣé wà ní Báíbù bẹ́ẹ̀. Are you get what I'm saying? So we're not looking at personal ìwà burúkú tó wà ní wa. And finally, ṣẹ́rí ó dìgbà tí ìjọba tí wọ́n tó gbé òfin jáde lórí ẹ̀ tó bá fẹ́ ṣe public speaking kàn jẹ́ pé àwọn tó wà to touch kì í ṣe àwọn èèyàn bíi Gumi kì í ṣe àwọn bíi àwọn people like that. kì í ṣe àwọn èèyàn bíi ẹ pé orúkọ yẹn Gumi ẹ pé orúkọ yẹn pé orúkọ yẹn pé Gumi mo pè. Okay. Now when you have people that are mọ́lálẹ́ lọ́nà tí wọ́n that are not certified anybody ò lè ṣe doctor promotion operation láti pé wà certified. ṣe ní àwọn preachers ṣẹ́gbọ́n ọpọlọ èèyàn ni wọ́n ń dì pẹ̀lú o. àti mind wa. the mind and ọpọlọ ni they indoctrinate us. When we have preachers o ṣe wáìsí mo lé pastor kan jáde nínú studio mi lọ́fíìsì mi nígbà tó dé bẹ́ẹ̀ tó preach mo sọ fún mi daddy don't attack any religion. nígbà tó tún lọ ó tún bẹ̀rẹ̀ ẹ tí wọ́n ti gba Jésù ayé máa dàrú ni ayé máa ṣe kíníkan ni ìwọ tó gba kíníkan gbọ́ mo lọ bá daddy if you say that again. you won't use this today again. mo tún bọ́lẹ̀ báyìí ó tún bẹ̀rẹ̀ ẹ kó báyìí bùnú kẹjáde níbí. he is a preacher. gbà tó bá dé sàlẹ̀ mo tún sọ ó ní mo kàn jẹ́ pastor àṣà ni ó ní antichrist ni ẹ̀wọ̀n tí wọ́n sọ ojú mi á dẹ̀rí láàrin tó méje you are even threat ṣé èyàn gidi nìyẹn. bàbá yóò sáré lóògùn ní sọ. now a sọ fún ẹgbẹ́ tó bá àtàkì religion mi ṣùgbọ́n ó lè kán gẹ́ra ó yà ọ̀pọ̀lọpọ̀ tó bá ń preach by to the limited number of people they incite people they talk about other religion as if they don't exist. ọ̀rọ̀ mi ní ìkíní àdúgbò mi gbà kan ẹni ìjọ léyà gẹ́gẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ tó wà ní church yẹn they are converted Muslims wà nù wọn kán ní family ọ̀pọ̀lọpọ̀ náà a ní family Muslim wọ́n sọ pé ẹ gbọ́dọ̀ jẹrẹ léyà o ẹ gbọ́dọ̀ jẹrẹ léyà ọmọ àpáàdì ńlọ I went to him ṣẹ́nu Bible ló ti rí yẹn your own opinion tó o bá jẹ́ mọ́ jẹ́ náà why should you incite people against their families so we are looking at the religious angle leaders àwọn ló ní ṣòro jù. ẹ jọ ṣe swap yẹn wà Nàìjíríà lóòótọ́. mo wà ẹ finally wà pa wọn. the finally sir mo bọ ìyẹn mo fẹ́ sọ láti. finally sir ṣẹ́ni society taba belong sí we must be conscious of that society taba conscious of what the mentality of the society amọ̀dá wà lálẹ́ our leaders are not conscious of our society and we are multi-religious multi-ethnic ni wa. And you are coming up with a Muslim ticket. gbogbo ẹ tí bá ń pààyàn kí wọ́n pa wọ́n. Muslim ticket ẹ mọ̀ pé sọ́sà kò sí tó burú náà o meritocracy only anybody ẹ̀rú àwọn ìpínlẹ̀ ìfẹ́ anybody lẹ́nu lò but there are some people tó jẹ́ pé religious leaders àwọn náà incite wàhálà yìí ẹ Muslim ticket Christian onígbà they went as far as United States they went as far as other countries láti lọ incite wọn against Nigeria so our leaders náà kí ló táwọn náà ò tó party kan wo society tàn belong sí. kọjá kó reflect lórí government Ọ̀yọ́ state lónìí tíṣe Mákindé bá mú Christian mẹ́sàn-án tó mú Muslim mẹ́rin tiẹ̀ bá tàbí tó mú Muslim mẹ́sàn-án tó mú Christian mẹ́rin tó bá àwọn apariwo ni so leaders must reflect societal needs. do you know what is causing problems in Osun state. iswap sa àti ISIS government ni.
the government nígbà tí Erdogan wá bí ó lóun institutions 50 secondary schools don sponsor terrorism nobody did anything. Buhari ò ṣe nǹkan kan. UAE wọn láwọn ní list àwọn tó ń sponsor. wọ́n mú mámú. bẹ́ẹ̀ ni ó máa mu they did not do anything. Gumi wọ́n lé Gumi ní Saudi. wọ́n àjọ wọ Mẹ́kà. wọ́n jọ wọ Mẹ́kà kàkàkà sọ̀rọ̀ Nàìjíríà ṣé àwọn èèyàn wa tún bú. Gumi sọ̀rọ̀ lánàá. wọ́n tún bú Saudi. Gumi tún sọ̀rọ̀ lánàá. ọ sọ̀rọ̀. now ìgbà tí Gumi dé yẹn ẹ máa gbọ́ ìgbà tí Gumi dé yẹn the next Nigeria should do Nigeria tó should do pé káwọn ẹ̀ kọ́kọ́ gbé kọ́kọ́ hamọ́lé kí wọ́n gba details lọ́wọ́ Saudi pé kí ló ṣe wọ́n ti bú Saudi. ìyẹn tá a bá mọ̀ nǹkan tó ṣe gan lóòótọ́ tẹ́lẹ̀. tá a bá mọ̀ o tí o ṣe pa àwọn yẹn ní information yẹn lọ́wọ́ sọ àwa kò sí justice lọ́dọ̀ wa fẹ́ mi ṣẹ́gbọ́n àdèmọ́ irú iswap àmọ́ tó sponsor wọn tó bá fẹ́ annihilate wọn lónìí wọ́n wà ní military wọ́n wà ní gbogbo ẹ̀. ìrànwọ́ ṣe gọ́fúnà rí àná. tó bá fẹ́ wọ́n wà ní gọ́fúnà tó bá fẹ́ annihilate wọn ṣẹ́gbọ́n tamẹ́ríkà bá ní details wọn lówó let them work with the presidency. Let them work with security agencies. Bàbá lọ́jọ́ mẹ́rin ò ní. Ṣẹ́gun tí mo sọ. Bàbá gan lọ́jọ́ mẹ́rin ò ní. Ẹ wá wọ́n àwọn non-state actors. Èmi ò ní sínú àwọn tí ó mọ̀ bú Trump o. Ṣẹ́gun tí mo sọ. Bó ṣe rí nìyẹn máa ń sọ. Ẹ ní bú Trump o. Torí ìrìnàjò ayé yẹn pọ̀. Anything you say today, àwọn òyìnbó á ní can be used against you. bẹ́ẹ̀ni. The competent court of law. Ẹ wá la ṣe kí nìkan tí gbẹ̀gìrì fi. ẹ̀rọ tó lérè jẹ́ onígbẹ̀gìrì ọ̀sán. bọ́sọ́lẹ̀. So Trump that you are talking about has their intelligence. Kí ló dé tí àfọgbọ́n lọ́hùn ṣe tá a bá ń gbé pọ́lísì jáde nígbà tí ẹ yọ kí ni orúkọ ìtàn yọ subsidy àti ìsinmi ẹ float náírà àti ìsinmi ẹgbẹ́lẹ̀ ìdè mọ́ gbọ́ mi o àti ìsinmi ẹgbẹ́lẹ̀ ìdè ṣùgbọ́n àwọn policies wà nìyẹn o now lẹ́yìn yẹn sà the next thing tá a tún ṣe ni pé wọ́n ní kíní gbóná ó ń fẹ́ sùúrù ẹ̀kọ́ gbóná. ẹ mọ̀ bá refuse America nípa àwọn asylum seekers tó fẹ́ kó wá bí ẹ wọ́n tún sẹ́ lọ join àwọn BRICS you can be a distant member of BRICS. BRICS tẹ lọ join you are anti-America ẹlẹ́sẹ̀ kan dollarize lu yín mọ́ you don't want dollar to reign supreme and you became a vanguard tọmọ ọwọ́ ọmọ ọba kéèkú dà you can be a distant member of BRICS bẹ́ẹ̀ máa bá Amẹ́ríkà ṣe lọ. ẹ dákun kí ẹ dákun Amẹ́ríkà ò sọ̀rọ̀ ẹ jẹ́ ká Amẹ́ríkà tó sọ̀rọ̀ ẹ dákun Amẹ́ríkà lò ṣe ẹ máa nǹkan tó ṣẹlẹ̀ gbogbo wa la mọ̀ pé wíwá tó ń bọ̀ wá a gbọ́dọ̀ mísì kankan wọ́n tójú bọ ọrọ̀ ajé wa kò dẹ̀ síbi tí Amẹ́ríkà lọ bàbá ẹnìkan sọ̀rọ̀ kan ìwé ló dání gbogbo ẹ̀. ó ti tán kí ìgbẹ́yìn wọn bá lọ tán ẹ̀yẹ gẹ̀ẹ́sàrè èèyàn mọ́ ṣùgbọ́n èmi ò ní tí sọ̀rọ̀ lórí àárín yẹn reason being the fact that mo fẹ́ ká Amẹ́ríkà sọ̀rọ̀ Amẹ́ríkà ló gbẹ̀sán. sẹ́rí firstly constitution Nigeria ń lò ó ti gbàbọ̀dì ó incite religious violence and discuss it kankan recently ibi tí constitution ti recognize Sharia and at the same time constitution dey clear wípé secular state Nigeria secular state Nigeria àwọn á rí i pé ẹ̀tàn ní secular yẹ. No, the Sharia wọ́n lè recognize Sharia this is how it works. A Muslim tí ó bá fẹ́ kàn lo Sharia fún wọn gbọ́dọ̀ lò fún let alone ẹni tí ètò àti Muslim even Muslim ẹ tó bá béèrè fún nìkan náà lè lò fún. ohun wa ṣe bẹ́ẹ̀ yẹn. mo ń bọ̀. that's not the way it was being operated. No, even Islamically sir. àní Islamically lẹ sọ yẹn tó wà lóore Islamically Sharia ẹ tó bá wù kàn lò fún. àní tẹ́ ẹ sọ yìí it is now a forceful issue amọ̀dù tó yẹ pé. ṣé wọ́n lò fún Christian náà ni. wọ́n lò fún Christian náà pa ẹ tó ń ná blasphemy ṣé blasphemy kan Christian. ẹ tó ṣe kí ni. tó blasphemy. rárá tí wọ́n lọ no tí wọ́n lọ Sharia ló lò. that is blasphemy. That's not Sharia sir. torí pé kìí ṣe pé wọ́n ti gbé lọ sí court. Mo gbọ́ kìí ṣe ilé ẹjọ́ ló ní kan sọ fún wọn that is jungle justice. jungle justice because of the knowledge indoctrination ṣe ti fún wọn. No, they take them to court. wọ́n gbé wọn lọ court. wọ́n gbé wọn lọ. that means pé àní pé yẹn Sharia o.
no àìsójú ìṣèjọba nìyẹn o. but under kìíní blasphemy náà pé ìsọdọ̀ sàríà ní blasphemy. no even if it is blasphemy ilé ẹjọ́ sẹ̀ríà ni ó pé ẹ Wọ́n lọ ṣe ẹjọ́ báyìí tí o bá ti dé ní ẹjọ́ that is jungle justice. ẹ bá gbọ́ lọ́sọ̀ èmi bá ní defence ìrọ̀lẹ́ you good ibi tí mo lọ ẹ mọ ibi tí mo fẹ́ lọ. anybody can hide after anything láti ṣàbúrú ilé ẹjọ́ ni ó gbọ́ ní nàìjíríà dákun mo bọ̀ ní nàìjíríà mọ́kàbẹ́ sáré sọ gẹ́gẹ́ ni wọ́n ní àwọn ń gbàwẹ̀ lọ́wọ́ ní táìmù Ramadan ẹ bá ti gbàgbé story yẹn pépà gbé kí ẹ̀yẹn ń jẹ́ pa níwájú àwọn mọ́là orí ẹ̀ wálẹ̀ sá. ó lọ sí. wọ́n gé orí ẹ̀ ní straight ahead. wọ́n ní kí ló ń jẹun ní. ọba kan jẹ ìjálè wa ìjálè má ṣe ó sà ti dọba báyìí wọ́n ti sọ dọba níbi tí à ń sọ yìí ọba tó jẹ yìí àwọn kan mú Quran lọ́wọ́ which is the only book of Muslims wọ́n ní bí wọ́n ṣe ò dá 5 of them nígbà yẹn in the early late 70s wọ́n pa ẹnìyẹn ìkan lára wọn wá sá wá sẹ́kọ̀ọ́ ibẹ̀ ló ti kà ló ṣe pé ó ti dọba lẹ́nìí you understand sí at that time wọ́n promote our people yẹn pé nǹkan tán ṣe ó dáa wọ́n ní because wọ́n ní nǹkan tán ṣe to the only book ó wrong people now began to ask questions in that late 70s to early 80s pé are you the court of law why don't you subject this individual to the court of law bàbá ta ni ó gbé lọ ìyàwó mi dẹ́ṣẹ̀ èmi ládájọ́ ẹ ti win o. no ẹ máa gbọ́ ẹ gbọ́ mi dáadáa o dáwọn ìyẹn òun ṣe religion o. ó ṣe ìyẹn bàbá ó ṣe religion. bàbá wọn ti báàkì doctrine sí wa lórí wípé kíní yìí bí ó ṣe flow lórí ẹni tí wọ́n yọ kúrò we need an Islamic teacher who is going to bring it out. our religious leaders must be seriously censored. no I would disagree gbogbo ẹ wà ní abẹ́ òfin wa kí ló dé tí òfin ò gbé àwọn tó sọ ọmọ òfin náà ni ó censor lọ àwọn náà òfin Nàìjíríà sọ wípé murder nìyẹn it's not even manslaughter because intentionally ni wọ́n lọ pa wọ́n ṣe mistake pa so fún wọn lọ́rọ̀ kíjọba pa. excuse wọn ló sọ ní pé blasphemy ni to the prophet. that is it. blasphemy ni pé. you still don't get it that is terrorism. okay so fi Nàìjíríà ayọ̀ terrorism ni. ìtì mọ́mí tí wọ́n ní ló fàyè gbà. ní Kano. indoctrination àwọn tó wà ń bẹ̀ ló fàyè gbà. ẹ máa gbọ́. gbogbo ẹni tó wà ń bẹ̀ wọ́n ti pé wọ́ọ̀ṣì wọn. fine indoctrination àbófin. no. we have as you get it. yes. Nigerian constitution terrorism nìyẹn. àwọn tó wà nígbẹ̀nu òfin kí ló dé táwọn yẹn lọ scot free. bẹ́ẹ̀ ni mo gbà. ok tẹ́yìn bá wá jẹ́ Christian bẹ́ẹ̀ yẹn tí wọ́n pa àwọn èèyàn yín tẹ́ tó pa èèyàn yín dẹ̀ lọ scot free tó sì jẹ́ pé ẹni tó wà ní the ends of affairs Muslim ni Muslim ló dẹ̀ pa Kristẹni tẹ́ni ẹ̀dẹ̀ tó ń rìn tí yan how would you feel. kò sí kádàrá wọn ni kò sí tí wọ́n sọ. ìṣẹ̀lẹ̀ ò ní jẹ́ pé tí sọ sí kò ní jẹ́ pé against Christianity ni. ìtò ìṣẹ̀lẹ̀ tí wọ́n tàbí náà ní fáàtì lọ́dọ̀ nìyẹn nǹkan tí ìṣẹ̀lẹ̀ gangan nìyẹn tàbí láwọn bọ̀. That is exactly what is happening. àwọn tó ń terrorize. ṣé ẹ mọ̀ pé mo ń bọ̀. gọ́ọ̀mẹ̀ntì wa ni gọ́ọ̀mẹ̀ntì wa that is what I'm saying. ọba àgọ́ gbọ́dọ̀ fún ìdínú tó ṣe pé ọ̀nkú tí wọ́n láwọn travel níjọ́ mẹ́rin òní bí ìgbéyàn kan rè sí ẹni. ọba àgọ́ they have made up their mind. in Kano now no need police for ISWAS police. okay. now wọ́n sì declare àwọn òfin kọ̀ọ̀kan tẹ́ pé àwọn police yẹn not normal police wa o. ISWAP or ISAP àbí nǹkan ní something. The way and manner bí wọ́n ṣe ń conduct ara wọn ISBA police ISBA but they are supporting and they are promoting Sharia something. that is they are the police níbẹ̀ now nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé wọn dìde àwọn kan jìnnì bu àwọn non-muslim níbẹ̀ yẹn jìnnì gidi bò wọ́n pé mo lọ̀rọ̀ ń lọ yìí àwọn ilé iṣẹ́ kan bẹ̀rẹ̀ sí ń sá kíjokíjo kiri wọ́n wá dà pé tó bá rí bí eléyìí àwọn ilé iṣẹ́ yẹn kí wọ́n palẹ̀ wọn mọ́ kí wọ́n mọ̀ sẹ́yìn táàkì wọn síbẹ̀ mọ́ nígbà tí wọ́n ti declare ọ̀dà wọn forbidden. now àwọn non-muslim tọwọ́ tẹ̀ àwọn isba polio subject wọn mba ọ̀hún they communicate tó wà nínú àwọn north yẹn they communicate to mba Ìbàdàn pé àwọn yóò subject wọn to due process of the law. And the governor of the state tó ń fi state ọ̀sẹ̀ tó fi support Hisbah police ó ní bóun ṣe ṣètò òun nìyẹn. ṣé òfin ọ̀dọ́ rẹ̀ ju ti Nàìjíríà lọ. ó jùlọ o.
bàbá ó jùlọ ìtò fi jùlọ ni ó jùlọ ó ti ṣe gbé o. ẹni tó parun ti pa. bàbá ẹ máa gbọ́ ìtò fi jùlọ ni ẹ fẹ́ ọtí ẹ fẹ́ àwọn nǹkan kan. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ sọ pé àwọn nǹkan yìí ẹ̀ later is a stated law ni ó dẹ̀ ti wà bẹ́ẹ̀ ṣe written law pé àfẹ́rù àwọn nǹkan báyìí kẹ́mọ́. Isba police. ẹ máa gbọ́ ẹ̀dẹ̀ lọ́ta Isba dẹ̀ lọ bẹ̀ wọ́n dẹ̀ fọ́. wọ́n fọ́ra mi. ẹ máa gbọ́ nǹkan yìí I am a Muslim èmi ti gbà pé àwọn nǹkan yìí wọ́n fẹ́ kàtà ẹni wá jẹ́ Christian bóyá Catholic ni lọ bóyá ọ̀dọ́ wa lọ sí lọ òun wá ń ta bí ẹ mú ta nǹkan kan bẹ̀ which is against it lọ́dọ̀ tiẹ̀ ń believe pé I'm from Kano I'm a bona fide indigene of this place I have every right in the constitution to sell whatever I want to sell but they are telling me pé mi ìlẹ̀ tẹ̀ ó fi hàn pé Sharia is operating therefore I have to be under Sharia whether you are Christian or Muslim you don't have to sell it that is it we are living in a dichotomized Nigeria. Yeah, also, from the law ìdákọ́. No, ẹ I beg to disagree. Good oya. Sharia o kọ́ la àwọn operate ní àwọn lọ́yọ̀ state. No at all. àwọn car park wa lọ́yọ̀ state wọn gbọ́dọ̀ ta kọ́ ọ̀mù. bàbá wọn ta dísìn ṣé kájọ lọ wóró. No òfin state wa ni. State. ṣé àwọn tó ṣe wọ́n ṣe ń tó can you imagine wọ́n ti ṣe ń tó takòfin òfin ló sọ pé ní àwọn parks wa garages wa wọn gbọ́dọ̀ ta kọ́ ọ̀mù bẹ́ẹ̀ even in the western world èèwọ̀ ni fún ẹ láti mutí tó bá wọn mọ́tò tó bá ṣe alcohol test àbí tó bá ṣe alcohol test tó bá wà positive ó ti dáràn. bàbá náà ẹ máa gbọ́ ìyẹn lè jẹ́ òfin ìlú wọn kó wà under normal state rule under normal constitution. no sir ẹ máa gbọ́ tó jẹ́ pé house of assembly ló máa gbé kalẹ̀. bylaw lẹ́sàn ẹ máa bylaw irọ́ kò yẹ kọ́ kì í ṣe bylaw. ibù tó bá jẹ́ bylaw ẹ máa gbọ́ ibù tó bá jẹ́ bylaw wọ́n sì ní undertone Sharia nínú. màá dẹ̀ fún example in Canada a Muslim sister ó wọ hijab ó wá wọnú supermarket they now told the person pé please come here if you want to go you are not going to use hijab. and wọ́n sọ pé no in our country àwa máa ń wọ bẹ́ẹ̀ the woman now told her ipe please this is not your country this is Canada. Thank you. ẹ máa gbọ́ sà ó ní this is a Christian country ẹ mú lọ́wọ́ bó ṣe sọnù. oh my goodness uncle yìí ti fẹ́ lé wa lọ. ẹ tí o sì ṣe. uncle yìí ti fẹ́ lé wa lọ Ìbàdàn lélẹ́yìí o. wàlá Ìbàdàn ni wọ́n o tóbi continue kọ́ nìyẹn ni wàlá tóbi continue torí story yẹn lọ. the Sharia law is supreme over Nigeria constitution in core north. ikú ẹ gbọ́dọ̀ ta ẹ bá lẹ́yìn ní Roman Catholic ẹ wọ́n ń tẹmu tí wọ́n ti ní ẹ mọ́ tẹmu lọ́dà Sharia ọlọ́wọ́ gé orí superior ọlọ́wọ́ gé orí wọ́n gé dànù. àwọn kan wà Kánò nísìn táwọn sì máa pa fún blasphemy law. okay. Oh, that's why Taraba, Benue, Plateau. wọ́n làwọn ò sí bẹ́ẹ̀ máa. wọ́n ṣe Sharia but Sharia won't include blasphemy and criminal law. àwọn yọ kú o. wọn kò sínú ẹ̀. ó nígbà tó fẹ́ ṣe lọ́yọ̀ state tó fi ní conflict kìnnìkan àfẹ́ ṣe kìnnìkan kankan because you cannot include criminal and blasphemy law. tó bá include blasphemy law ṣé gbogbo àwọn ilé ọtí tẹ́tí kan tí àwọn kákàlẹ̀ ọmọbìnrin yìnbọn fún wọn ni and they will hide under the guise of the blasphemy law. ẹ mọ tá a lè ṣe. wọ́n á fulfil righteousness. bàbá tóbi continue ní kíní ìmàjẹ story yìí ń dùn gan àti ilé parí ẹ. and the bottom line is the government must do the needful. wipe out ISWAP wipe out ISIS. then wọ́n lè ṣe. farabalẹ̀. ẹ̀yin kan ẹ wọ́n jẹ́ sọ ẹ̀ka tí ó rí o ẹ̀ka gbé jáde this is wọ́n lè ṣe. farabalẹ̀ jẹ́ sọ. they must get all the sponsors regardless of who you are. wọ́n ti ṣe. tọ́lọ sí Saudi tọ́lọ wo kí ló tẹ́ fi lé gúnmi tọ́lọ bèrè lọ́wọ́ UAE. gbogbo àwọn tí wọ́n ń pààyàn Nàìjíríà kíjọba fi sùn wọn. ọ̀tọ̀ọ̀tọ̀. bólẹ̀ níbo ni wọ́n. lẹ́yìn number 3 gbogbo àwọn Fúlàní herdsmen tẹ́tí gbalẹ̀ ńlẹ̀ sẹ́ńkọ́ kán padà bí wọ́n ti wá ẹgbàlẹ̀ àwọn tó líle fún wọn justice yẹn o. ìyẹn lè mọ̀ ìyẹn lè mọ̀ I should be able to operate in any part of the nation. no you are not supposed to keep people to operate. èyí sọ pé mo pààyàn ẹ̀dùn mo sọ mo ní. why should you keep people to operate. what do you mean. no but you should allow me to operate anywhere I find myself except that in for the second for that day. kó wá dáná sun lẹ́nu kó. mi ìtàn mi lè ṣe ẹ gbọ́ mi lè ẹ gbọ́ mi ní ṣe yẹn. Nàìjíríà kọ́ làwọn náà ní sẹ́yìn jẹ́ màálù. tọ́jọ́ ni wọ́n fi ń jẹ mọ̀lú. Do you want to stop my business because of what? you sure your business should take away my life. take my ọ̀nà business làwọn ṣe nísìn kílódé àgbẹ̀ lọ sí àárín express kára fẹ́ máa ṣe program. torí trailer ni torí trailer.